bí àṣírí tó lù sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ tó bá fi jẹ́ òótọ́ á jẹ́ pé iṣẹ́ sì wà níwájú ààrẹ Bọ́lá Ahmed Tinubu gidigidi àti pé kó má ti dùnnú kó sì má ti yọ̀ lórí ìyapa tí ó ń dé bá àwọn ẹgbẹ́ òṣèlú alátakò èèyàn opposition leaders nítorí tí wọ́n ní wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe ọgbọ́n ni wọ́n ń dá àti pé ìpàdé àti iṣẹ́ ó ti ń lọ lábẹ́lẹ̀ gidigidi báyìí o láti jẹ́ pé gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tó ń pínra àwọn yẹlẹyẹlẹ yìí wọn yóò sì padà tò sẹ́yìn olùdíje kan lọ́dún tó ń bọ̀ ní láti lé ààrẹ Bọ́lá Ahmed Tinubu dànù ní ẹ̀yìn àsìkò ètò ìdìbò ààrẹ ọdún 2027 ẹ rántí pé lógúnjọ́ oṣù kẹta ọdún tí ó kọjá di 20th of March 2025 ó ní àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò bíi Alhaji Atiku Abubakar, Peter Obi, Rotimi Amechi, Abdulrauf Arẹ́gbẹ́ṣọlá, Sẹ́nitọ̀ David Mark, Sẹ́nitọ̀ Aminu Tambuwa, Sẹ́nitọ̀ Dino Melaye, Olóyè Òdígè John Oyegun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n kóra wọn jọ sí ìlú Àbújá tó sì kéde wípé àwọn yóò kó ara wọn jọ sínú ẹgbẹ́ òṣèlú kan nítorí àwọn rí pé báwọn ṣe ń pínra àwọn yẹlẹyẹlẹ inú fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC láàyè láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2023 èyí tán láwọn tún gbọ́dọ̀ ṣe àṣìṣe lọ́dún tí ó ń bọ̀ ní ọdún 2027 tó ìjẹ́ pé lẹ́yìn eléyìí ní padà lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ṣùgbọ́n lẹ́yìn oṣù mélòó kan tí ó gbọ́n kóra wọn lọ nínú ẹgbẹ́ òṣèlú ADC níṣe ni rògbòdìyàn mà tó dé ń bẹ̀ nígbà tí ọ̀rọ̀ ilé ẹjọ́ bẹ̀rẹ̀ sí ni máa ṣẹlẹ̀ sí wọn táwọn kan nínú ẹgbẹ́ tó ń gbé wọn lọ sí ilé ẹjọ́ lórí ẹni tí ó ṣàkóso ẹgbẹ́ eléyìí ló sì tún jẹ́ kí Peter Obi àti ẹni tí òun náà ṣe darapọ̀ lóṣù díẹ̀ mọ́ ẹgbẹ́ náà tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kánò èèyàn sẹ́nẹ́tọ̀ Rọ́bì Musa Kwankwaso iná màá tó ti sá kúrò nínú ẹgbẹ́ òṣèlú ADC tó jẹ́ pé inú ẹgbẹ́ òṣèlú NDC ìní wọn lọ darapọ̀ mọ́ báyìí eléyìí ló máa jẹ́ kí ọ̀pọ̀ àwọn alátìlẹyìn àtolólùfẹ́ Tinubu kan máa dunnú wípé ìmọ̀tú ìmọ̀jọ ìlọ̀rọ̀ dà fáwọn alátakò nítorí pé wọ́n tó ti pẹ́ra wọn yẹlẹyẹlẹ tí wọ́n láwọn fẹ́ ṣe tí wọ́n sì ń jẹ́ kó di mọ̀ pé pẹ̀lú bòbí tó ṣe fẹ́ lọ díje lọ́tọ̀ tí Àtíkù náà tó díje lọ́tọ̀ eléyìí tó ti fi hàn pé Tinubu yóò jáwé olúborí nírọ̀rùn bíi tọdún 2023 ṣá o ìròyìn tó tẹ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ jẹ́ kó di mọ̀ pé àwọn alátakò yìí wọn bára wọn jà o àgbọ̀ pé wọ́n mọ nǹkan tó ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ panupọ̀ tí yóò bá fi di oṣù kìíní ọdún tó ń bọ̀ àbóṣù kejì lọ́dún yìí wọn yóò kéde pé olùdíje kan làwọn yóò fà kalẹ̀ láti díje dupò ààrẹ a gbọ́ pé ìpàdé àti iṣẹ́ tí ń lọ lábẹ́lẹ̀ ipe bí Àtíkù bá jáde nínú ẹgbẹ́ kan tí Peter Obi jáde nínú ẹgbẹ́ kan kódà tí gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ Abẹ́lómìnà lọ jáde nínú ẹgbẹ́ òṣèlú míì níṣẹ́ ni gbogbo wọn yóò padà parọ́pọ̀ láti fa òdíje kan ṣoṣo sílẹ̀ tí wọn yóò ṣàtìlẹ́yìn fún bó ti ẹ̀jẹ̀ pé àti ìmọ̀ olùdíje tí ò jẹ́ ọ̀hún tó sì ní eléyìí inú wọn gbà pé yóò lé Tinubu kò lórí àlééfà tí ó sì ní táwọn tó sì gbọ́ sí eléyìí tó ń jẹ́ gòdì mọ̀ pé wá fi jẹ́ òótọ́ àjẹ́ pé ìwú àwọn wájú Tinubu kó sì lọ tún ara mú nítorí pé báwọn olóṣèlú alátakò wọn bá fi kóra wọn jọ báyìí wàhálà gidi ló máa jẹ́.